Officer, do everything possible. Search every nook and corner. Bring the culprit out. When hidden secrets becomes known, brutality is the order of the day. Enemy within Ọ̀tá-ilé, àṣelóòtọ́ ni pé ilé ló tá wà, àṣelélódì òtó tilé, kórí ó ṣọ́ni lọ́wọ́ ẹni tí ń ṣọ́ni tá ò mọ̀. Enemy within Ọ̀tá-ilé, kánnakánná kọ́mọ ẹ̀gà tán, oníkálùkù wá bẹ̀rẹ̀ sí sá kíjokíjo kiri. Enemy within Ọ̀tá-ilé, an action-packed movie full of suspense. Written and produced by Tosin Lasisi, packaged by Ọlálékan Ọlátúnjí. Abíjẹwà, níbo gbogbo ni? Wọ́n mú nǹkan ilé mi náà tí. Ó yá fi nǹkan tó wá mú mi. Ọkọ̀ fi ọ́. Listen bí. Ó lè ní padà bọ́ sí aláwọ̀. Me now show yourself. What did they help yourself? After that, na still death. Ẹ wo, kò sí kò kọ́ta ìṣe fẹ́ mi. What is that? We dey talk wey dey talk sef. We dey talk, you dey talk. Abi you dey craze ni. You know say you be strong man. Shebi you know. But let me tell you one thing. O ma kú síbí. Wọ́n sọ pé one is allowed. Ó tún rí àwọn àgbààgbà mẹ́ta ẹ̀rù tún báyìí. Enemy within Ọ̀tá-ilé starring Lékan Ọlátúnjí, Tosin Lasisi, Tóyìn Kúkọ̀yí, Àǹtàláníyàn, Bíọ́lá Adébáyọ̀, Owólabí Àjàsà, Kọ́lá Ajẹ́yẹmí, Ayọ̀ọ́lá Ìyá, Ibrahim Bello, Sànjẹ́, Wàsíù Owóìyá, Àyìnlá Ọlálékan 220, Túndé Ṣóbáyọ̀, Tòwóbọ̀lá Akíntóyè, Tolú Kọ́kà. Enemy within Ọ̀tá-ilé as directed by Túndé Ṣóbáyọ̀. Enemy within Ọ̀tá-ilé, you don't put fire on the roof and get to sleep. Grab your copy now. Ìránṣẹ́ lóòótọ́ ni pé oníṣẹ́ omi ò ní jẹ́ṣẹ́ fún tiná toró pọ́tọ̀ ọ̀tọ̀ níṣẹ́ tá a gbẹ́run ní kálukú. Mo wò yìí, mo kan sára, mo gbà pé lóòótọ́ ọmọ ọlọ́mọ là ránṣẹ́ dé tòótọ́ ìránṣẹ́. Arúbọ̀tán ẹlẹ́bọ̀ṣetán àti bẹ́bọ̀lọ̀ káàsà ìgídà. Ìránṣẹ́ wọ́n rán ọmọ ọlọ́mọ níṣẹ́ tán ó di nílára ńlá fún tọmọdé tàgbà. Ayé ò ní rí mi mú. Wọ́n wá rò bóyá ọmọ tó ń tẹ̀lé káàkiri ó yẹ ká lè fi nǹkan pamọ́ sí lára. Kò sí láti kí ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ kí ó má níbi tó ti ṣẹlẹ̀ sí. Ṣé ẹ rí nǹkan tí mi ò expect ni mo bá lọ́dọ̀ yìí? Tọ́pẹ́ sọ fún mi wípé ìwọ ló fóònù lóyún. So I want you to tell me the truth now. Mi àti ẹ ti ṣeré gan-an nílé yàrá. Bó ṣe ń lọ 360 ló ń dáwọ́ tẹ́lẹ̀ ló ń nọ́ọ̀sẹ̀. Àkìlódé ìwọ nìkan ni. Ó disappoint mi o. Kí ló rí lára ọmọ yẹn gangan tí kò sí lára mi? Ìránṣẹ́ and highly emotional story starring Jaiye Kuti, Ayọ̀ọ́lá Ìyá, Gbénga Dínà, Ṣọlá Kòsọ́kọ́, Lékan Ọlátúnjí, Bíọ́lá Adékúnlé, Túndé Ṣóbáyọ̀, Mariam Afọlábí, Tọwọ́bọlá Akíntóyè, Alẹ́bíoṣù. Ìránṣẹ́ produced by Mariam Afọlábí, directed by Túndé Ṣóbáyọ̀ and packaged by Lékan Ọlátúnjí. Ìránṣẹ́ grab your copy now. Jẹ́jẹ́ ni èṣù jókòó tó lọ tọ̀. Jẹ́jẹ́ lèṣù jókòó tó lọ ń tọ́ èṣù ó ń wá wàhálà mi o. Look, I am not ready to combine your problem with other people's problem. How many times have I told you that Abuja is my working place and Lagos is my house? Tell me, ta ló kí ẹ láyà tó fi ń láti wá mi wá síbi iṣẹ́ mi? Ṣé mo invite ẹ?
Queen. Sá. Queen, jọ rí mi ní ìṣẹ́jú kan. Wá. Jókòó. Kí ni pé ní àárọ̀ kò tó di wípé mo jáde, mo wá bá ẹ níbi tí ó ti ń fọṣọ. Mo ní tó bá ṣe tán kó rí mi, kí ní ṣe tó lè rí mi mọ́ kó tó di pé mo jáde. Bàbá, látẹ̀kan tí mo ti ṣe tán, mo tún ti ṣe a lot of things, mo ti gbàgbé ni. Títí tí mo fi jáde ní orí ẹ kó tí ẹ yọjú ò kánlẹ̀kùn ò béèrè mi wípé ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ nǹkan tí mo fi pè ẹ́ o. Ẹ má bínú, mo ti gbàgbé ni. Kò burú. Ṣé orí Queen ní àtijọ́ tí mo ti fi ojú kàn ẹ́ tí o ti wọ inú ilé yìí ni mo ti mọ̀ wípé ọmọ alálùbáríkà ni ẹ. Mo rí wípé ẹni tí a bí ní ilé ire tí a tọ́ tó gba ẹ̀kọ́ òun ni Ọlọ́run dá ẹ. Bẹ́ẹ̀ni sà. Ó dáa bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà mìíràn ó máa ń wù mí kí n máa rí irú ẹ̀dá bíi tiẹ̀ báyìí kó máa tò pọ̀ mọ́ àwọn èèyàn rẹ̀. Ìyàlẹ́nu ló bá jẹ́ fún mi pátápátá wípé ṣé irú ìrẹ yìí tí ó jẹ́ ọmọ dáadáa báyìí ni kí ó wá lọ kó rí bọ̀ inú agbada wàhálà. Ọ̀rọ̀ mi kò yé ẹ. Kò yé mi bàbá. A dáa fún ẹ. Délé tí rẹ̀ ń wò yẹn ó ti tó ìgbà tí ẹ ti ń fẹ́ ara yìí. Tó bí ọdún 5 sí. Ọdún 5? Bẹ́ẹ̀ni. Ọlọ́run má jẹ́ ká fi àkókò ṣòfò. Ọdún 5? Ó yà ẹ́ ní ẹnu. Bẹ́ẹ̀ni, ó yẹ kó yà ẹ́ ní ẹnu. Nítorí wípé Délé tí òun wò yẹn, imú táwọn èèyàn oníkà ni, òní rẹ̀ ò ṣe gbóòórùn èèyàn tí kò dáa. Ṣé o ní Délé tí òun wò yẹn? Àwọn ìwà kan wà ní ọwọ́ rẹ̀ tí ó mọ̀ kẹ́. Ìwà tí ó wà ní ọwọ́ rẹ̀ ni wípé ṣé o rí ọkùnrin tí ó bá ti ń gbé dúdú tó ń gbé obìnrin pupa tó ń gbé obìnrin gíga tó ń gbé kúkúrú tó ń gbé àràrà tó ń gbé oríṣiríṣi tí kò bá fi ṣe ara rẹ̀ lè ṣe ó máa pa ìyàwó tí ó ní nìkẹ́ ìrẹ́lẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Mo wá wo irú Délé yẹn wípé ṣé irú ọmọbìnrin ló wá yẹ kó wá kọ́gùn sí ọwọ́ Délé tí ó kàn dá ọwọ́ ènìyàn bóra lásán tó jẹ́ pé ẹranko ni ó ń gbé inú skin yẹn. Délé ni ìrẹ́ mọ̀ sí. Délé tí ìrẹ́ ń wò yẹn ó tún gbé súpà dání. Délé súpà. Délé rẹ̀ ó tún gbé súpà kan. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Bẹ́ẹ̀ ni ká ọwọ́ rẹ̀ kó ní ibẹ̀ yẹn. Ká ọwọ́ rẹ̀ sílẹ̀. Tí mo bá ń bá ẹ sọ̀rọ̀ bá ká ọwọ́ lé ibẹ̀ yẹn. Ṣé o máa fi ìgbáyàgbá ìgbàgbọ́ ní ọwọ́ mi ni? Ìwà tí Délé mú ni mo sọ fún ẹ yẹn. Ìdí nìyẹn tí mo ṣe wá wò wípé eléyìí kò dáa. Àwọn ìdí tí mi ò rí ní ọdún tí mo ti dé ayé mo rí ní ọwọ́ Délé. Èmi ò mọ̀ pé àwọn ìdí oní triangle tún wà. Ìrẹ́ ò rí ìdí tó ní triangle rí. Mo rí ní ọwọ́ Délé ìdí tí ó ti pẹ́ mọ́ àpótí tí ó ti yọ igun. No, àní kí o ká ọwọ́ rẹ̀ kúrò níbẹ̀ yẹn. Ká ọwọ́ rẹ̀ kúrò níbẹ̀. Tí mo bá ń bá ẹ sọ̀rọ̀ máa ká ọwọ́ lé ibẹ̀ yẹn. Ìwà tó ń wù ni mo ń sọ fún ẹ yẹn. Ìdí nìyẹn ọ̀rọ̀ yẹn wà ní àyà mi. Mo wá tún wá sùn bí mo ṣe lálàá nìyẹn. Mo wá wo àlá yẹn títí pé irú àlá wo ni eléyìí. Olúwa wá sọ fún mi wípé ẹni tí mo rán ẹ sí o gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ fún. Ta ni ó lálàá jù nínú Báíbù náà o? Èmi ò mọ̀. Bóyá Jósẹ́fù ni kò láàlá tó ní. Tí mo bá dẹ̀ lálàá sí èèyàn bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ó máa rí. Òun ni mo ṣe pè é ní àárọ̀ pé kó o rí mi tó o bá ṣe tán. Mo wò pé ní ojú àlá yẹn mo wá rí àwọn oríṣiríṣi ìfihàn tí Ọlọ́run fi hàn mí. Mo rò pé ṣé irú ọmọbìnrin tó dá báyìí ni ó yẹ kí Délé lò kó wá jù lẹ́bí èpo ọsàn báyìí. Ká ọwọ́ kúrò níbi tí o ká ọwọ́ rẹ̀ kúrò níbi tí o ká ọwọ́ sí yẹn. Màmá ká ọwọ́ lé ibẹ̀ yẹn tí mo bá ń bá ẹ sọ̀rọ̀. Ọ̀rọ̀ yẹn ká mi ní ara. Mo wá wò títí mo ní ọmọ ìkọ́ni jẹ́ ìyá rí gbé. Òun ni mo ṣe ní kó rí mi láàárọ̀. Ṣé ó dẹ̀ rí bí mo ṣe wà yìí? Irú àwa tí a jẹ́ àgbàlagbà báyìí. Bàbá. Ṣé mo ti súnmọ́ yẹn? Ẹ jókòó síbẹ̀ yẹn. Má bínú mi ò mọ̀ pé mo ti súnmọ́. Ọ̀rọ̀ yẹn ká mi ní ara ni. Ó ká mi ní ara ni. Ṣé o rí bí mo ṣe ń sọ àwa tá a jẹ́ àgbàlagbà báyìí? Àwa ni a ò kì í dálẹ̀ irú ẹ̀yìn ọmọ báwọn yìí. Bí ó ṣe wà ìrẹ́ tó jẹ́ wípé ara ìdán yọ̀yọ̀ bí gíláàsì báyìí. Tí irú rẹ̀ tí ó bá bọ́ọ̀dì sí ọwọ́ àgbàlagbà bí irú àwa báyìí. Tí wọ́n bá fún ẹ ní ọwọ́ ìtọ́jú tí ó bá báyìí. Ó máa ṣáìnì ó máa dán bí gíláàsì ni. Wà á máa dán yọ̀yọ̀yọ̀. Kí ni irú Délé yẹn? Kí ni ó ní lọ́wọ́? Kí ni ó ń wẹ̀ ní ara Délé yẹn?
Oh, má ká ọwọ́ lé ibẹ̀ yẹn sẹ́. Mi ò fẹ́ kó má ká ọwọ́ lé ibẹ̀ yẹn tí mo bá bá ẹ sọ̀rọ̀. Ṣé o rí gẹ́gẹ́ bí tí mo wá ń sọ nísìnyí wípé bí o ti mo tó ti súnmọ́ ẹ. Ẹ súnmọ́ òun. Mo tún ti súnmọ́ ẹ. Ẹ súnmọ́ bàbá. Ọ̀rọ̀ Délé kí lẹ́nu Délé bàbá. Ọ̀rọ̀ yẹn ká mi ní ara ni o. Bàbá, ṣé bí ó ṣe ń wò mí? Mi ń ṣe ọmọ oníṣekúṣe o. Mo rí lẹ́yìn. Mi ò ń ṣèṣekúṣe kirikiri ojú kan bá àlàdá mi ni. Bàbá odidi ọdún 5 gbáko ni mo fi dúró de Délé. Ọdún 5? Bẹ́ẹ̀ ni títí pé ara mi yìí ó dúró sókè báyìí mo lọ́ọ̀kẹ́ pa síbẹ̀. Òun náà ni ó yọ hàn ní ara rẹ̀. Ọkùnrin. Má ṣe o. Má ṣe o. Ẹ̀yin ọkùnrin kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe tó. Dédé wá kọ́ ní nǹkan kan náà. Èmi tó pé mi láì kéèyàn máa jẹ kirikiri. Ara mi dúró sókè báyìí lójú kan báyìí àlàdá mi ní. Tí wọ́n yẹ kó jẹ́ kó ti máa dé bá nì. Mo rí náà tó gbé ara rẹ̀ dúró. Ṣáptà tí mo sọ láti yẹn ó fi èsì sí èyí tí mo sọ gbẹ̀yìn pé àgbàlagbà ni ó máa tọ́jú ẹ̀yẹn. Ṣé kí n má tún fọwọ́ kàn ẹ́? Láti bí ìjẹta mo tẹ̀ ń fọwọ́ kàn ẹ́ then to push me on team. Why? Queen. Kí ni problem? Èwo ni gbogbo ilé ètò wa ń ṣe? Kí ló ń ṣẹlẹ̀ náà? Queen, what's your problem? Mo dẹ̀ ń fọwọ́ kàn ẹ́ láti bí ìjẹta, o dẹ̀ ń ṣe bákan, o dẹ̀ ń fọwọ́ gún mi, wàá máa ṣe bó ṣe wù ẹ́. Why? Fọwọ́ kàn mí kọ́, báwa wá sùn ni. Ìyẹn èmi náà. Èmi Queen. Délé tí o pé tí n bá mọ̀ pé bó ṣe é ṣe ni èmi àti ẹ̀kọ́ fọwọ́ kàn mí. Láyé. Délé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílé ni mo ti mọ̀ gbogbo ẹni mo ti gbọ́ ṣùgbọ́n Délé super godfather àwọn oníranù àgbàyà. Níbo lo ti ń gbọ́ gbogbo rubbish? Níbo ni mi ò ti gbọ́? Ṣáwọn èèyàn kan lẹ́jọ́ ń gbénu lé? Yes gbogbo nǹkan tó ṣe ni mo ti mọ̀. Ó ṣe gbé dúdú tó ń gbé funfun tó ń gbọ́rọ̀ bọ̀ tó ń gbé lẹ́pa gbogbo ẹ̀ ni mo ti gbọ́. Ìwọ náà kan náà ló ń gbé jàmù ló ń gbé sàrò. So o ti ń fi mú fúnlẹ̀ káàkiri o lọ ń bi àwọn tenants káàkiri pé kán sọ nǹkan tí mò ń ṣe fún ẹ nígbà tó ti dé àbí ṣé nǹkan tó ń ṣe nìyẹn. Èwo la gbọ́dọ̀ fi mú fúnlẹ̀ mo lọ jókòó tí wọ́n máa gbọ́rọ̀ ẹnu wọn ni no oníṣẹ́ tí mo fẹ́ ṣe mọ́ máa jókòó tí wọ́n máa lọ fi mí fúnlẹ̀ ó rán wọn sí mi ìwọ ẹni náà ṣé kò ní godfather wọ́n lọ lórí náà king of the house. Èmi Queen èmi tó yẹ pé Délé ìgbà tí mo wà lẹ́kọ̀ọ́ mo so kọ́ báyìí ní àtòkè àti ìsàlẹ̀ mo sọ̀rọ̀ báyìí ní tí ò sí kankan tẹ́ ṣiṣẹ́ òfò ń bẹ̀ ọmọ yẹn kiri ara mi ni mí. Wọ́n kọ́ iná ọ̀nà lórí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ bọ̀. Ta nínú wọn ló ń sọ gbogbo rọ́bìṣì fún ẹ náà? Ṣé àwọn tẹjọ́ gbénu ilé yẹn tó bá rí ẹtì ṣé ẹni tó gbẹ̀ sínú ilé yìí bàbá láńlọ́ọ̀dù ṣé ó máa rí ẹtì 24 hours bàbá yóò rọ orébi kan láàárọ̀ lọ́sàn-án. Yes. Ìyẹn ọgbọ́n náà Queen so bàbá láńlọ́ọ̀dù ló ń sọ gbogbo òṣìfẹ́ bàbá láńlọ́ọ̀dù ló ń rí sínsìn bàbá tó ti yá wèrè bàbá tó jẹ́ pé ó ti wà mental home for a long time ó máa ti gbà tó ti wà nílùú yìí bàbá tó ń rí sínsìn nìyẹn. Délé wọ Queen. kò sí ìdàgbàjì fún ẹ. Queen gbọ́nà
ṣé o rò pé oògùn ló ṣe sí mi kí n tó make arrangement tó fi wọ̀lú ìṣá? What's your problem? Mi ò ṣoògùn, ìyá mi ò ṣoògùn, iná mi ò ṣoògùn rí òde bá lọ́wọ́ mi o. Ìyá mi wà lẹ̀, bàbá mi wà lẹ̀. Mi ò mú wọn wá sílùú yìí. Mo ní àwọn àbúrò rẹpẹtẹ ní Nàìjíríà. Mi mú wọn wá sílùú yìí. Ìwọ ni the first person tó máa ń kọ́ wá bá mi ń lu yìí. O data ìdè wa ń ṣe kọ́tọ̀kọ́tọ̀. Are you okay? Èmi tó yẹ pé mo fi invitation letter ránṣẹ́ sí ẹ. Mo make sure pé gbogbo preparation wà okay fún ẹ láti gba visa. Mo ra ticket ẹ. Mo make sure pé visa yẹn o rí gbà. Àbúrò pé mo gọ ni. Mo mọ ogun wàhálà tí mò ń ṣe ń lu kí n tó rí owó. At the end of the day, mo make sure pé o gba visa yìí. O mọ nǹkan tí mo go through ni. Ìwọ ọkùnrin, o data ìdè tán, o wá ń ṣoríṣiríṣi. Only God knows nǹkan tó máa ṣe in the future. O tiẹ̀ ti dá. Tí o bá wọ̀, kò tí ì late. Kó ẹrù ẹ, kó máa padà lọ sí Nàìjíríà. Ṣé wọ́n lè tó yẹn? Kò tí ì lè tó yẹn náà. Kò tí ì late queen. Kó ẹrù ẹ. Ṣé bí bàbá láńlọ́ọ̀dù náà ló sọ wípé ìwọ bàbá láńlọ́ọ̀dù? Bàbá láńlọ́ọ̀dù wèrè wo? Bàbá láńlọ́ọ̀dù ló wá bá bí ni àbẹ́mi ló wá bá bí? Are you okay? Délé kò lè tó yẹn náà. Jọ o lè jàre. Mi ò mí ní ẹ̀bẹ̀ yẹn o bàbá náà. Nígbà tí ò ń ṣe pé mò ń bá yín gbélé, ọmọ ṣe bẹ́ẹ̀ náà. Má fọwọ́ ẹ̀kọ́ mi o. Ṣé mi ò tiẹ̀ bá wọn ṣeré ṣé bí mo kàn kú lẹ́ẹ̀kẹ́ ni? Eré ló ń bá mi ṣe. Mi ò padà sí Nàìjíríà. Àti òsọ̀rọ̀ sí kò ní bó ṣe ń ranjú mọ́ mi, eré ló ń bá mi ṣe yẹn. Mo ò rí mi ní ẹ̀bẹ̀ yẹn náà. Òbí tó ń lọ lísìn sí bàbá wèrè. Má bínú. Fi mí lẹ̀ jọ. Ààrẹ mú ti sọ fún ẹ tí ò bá kò le. Ìwọ tó ń ṣerú nǹkan báyìí sìn. Tó wá máa fi lọ ọdún kọ̀ọ̀kan. Ta ló mọ nǹkan tó máa ṣe? Ó jẹ́ kí n sùn, má disturb mi. Má bínú Délé jọ náà, Àrẹ̀mú mi ò mí nẹ̀ ẹ́. Ibi mo mọ̀ pù lẹ́gẹ̀ẹ́ ni. Ṣé obìnrin máa gbórúkọ bẹ́ẹ̀ yẹn kára ẹ̀ má ṣe pé ẹni nígbà tó ní bó ṣe ń jọ̀wọ́ ọmọ gbaná speaking talk tí mo wọ pé èmi náà fẹ́ pariwo. Nígbà tó jẹ́ àtojúbọ̀ ló wá ṣe. O ṣe ní gbọ́gbọ̀ púpọ̀. Ọmọ ọ̀rọ̀ wa ṣe bíbẹ̀ ni pé torí mo wá láìsí Nàìjà o. Kò sí náà àwọn ọlọ́dọ̀ lè ṣe tẹ́mi náà lè ṣe. Wọ́n tí mo ń try láti sọ nìyẹn má bínú náà Délé. Mi lè bẹ̀ ọkọ mi. Wo mi ò ní bí ọlọ́ Nàìjà mi gbọ́dọ̀ láti wá make family tèmi ni o. Kí ló dé o fẹ́ bá aṣọ lára rẹ̀? Mo fẹ́ bọ̀ èmi náà máa bọ́ tèmi pàápàá. Mi gan fẹ́ bọ́ tèmi. Yes, sir. Jọba mi pa kọ́tì yẹn lé. Kò ṣe. Fún ìjọ wa jáde. Wá kí ni òde máa ń bọ̀ ní ọ̀dọ̀ mi níbi ara kò ń sá fún ara kẹ́. Ó ti dá báyìí bàbá. Bẹ́ẹ̀ ni ó ti dá báyìí. Ó dà nígbà ni. Kọ́yìn. Kí ni ó dẹ̀ dé? Nígbà tí a jọ sọ ọ̀rọ̀ bàǹtàbàǹtà sílẹ̀ tí mo dẹ̀ retí wípé kí ó dẹ̀ padà kó wá fún mi lésì pé dédé tí a jọ sọ ó ti rí bẹ́ẹ̀ o ti ẹ̀dẹ̀ o kò ní yẹ̀ wò. Bàbá kọ́tà sọ́pọ̀ mi ò mọ ewo ń bẹ̀. Èyí ṣáká tí mo sọ gbẹ̀yìn tí a fi ọ̀rọ̀ lé lórí yẹn náà ni. Òye mi ẹ sọ ṣáká yẹn gbọ̀gbọ̀. Kò burú. Ṣé o mọ̀ wípé ohun tí èèyàn bá ń fẹ́ báyìí
ibi tí ó bá wà báyìí ibẹ̀ ni ẹ̀mí èèyàn máa wà. òun ni pé mo nífẹ̀ẹ́ rẹ̀ nìkẹ́ sọ̀rọ̀ mi yé òun ni ó ṣe dàbí ẹni wípé mò ń yọ ẹni ẹnu ní gbogbo ìgbà nípa ọ̀rọ̀ wípé mo máa fẹ́ èyí tí à ń sọ̀rọ̀ ẹ̀ lórí wọ́n mọ̀ wípé tó bá gbàgbé wà rántí pé mo sọ ọ̀rọ̀ kan ní ọjọ́ sí wípé ó jọ guy friend mi kan tí mo ní nígbà tí mo wà ní modern school Wòsílà pé níjọ́ tí ó yọ báyìí gẹ́gẹ́ bí Wòsílà ṣe rí bẹ́ẹ̀ ló ṣe rí ìfẹ́ yẹn ṣì wà ń bẹ kó ikú kẹ̀ ẹ́ òun ni mo ṣe ń yọ ẹlẹ́nu kì í ṣe wípé mo nífẹ̀ẹ́ rẹ̀ gan ni. bàbá èmi rò pé ń ṣàwàdà lè ṣe mọ̀ bíi ti ọmọ ti bàbá èmi rò pé ohun kan tẹ̀ ń bá mi sọ láti tọ́ ilé. àwàdà bàbá àtọmọ náà dà ṣé èmi pẹ̀lú ẹ̀jọ̀ jáde nínú fámìlì kan náà ni kí ni bàbá àtọmọ níbẹ̀ nígbà tí a ń ṣe fámìlì kan náà mo ní ìfẹ́ rẹ̀ ni wò jẹ́ kí n sọ fún ẹ wá kí ni Délé fẹ́ ṣe fún ẹ tí èmi kò lè ṣe ẹ́ dá mi lóhùn mo ní owó ní ọwọ́ mo ń gba pension èmi ni mo ní ilé mi tí a wà yìí bẹ́ẹ̀ náà ni owó tún wọlé fún mi láti ara àwọn ilé tí mo ní káàkiri dédé tí mò ń gba owó tó wà lọ́wọ́ mi Délé tí rẹ̀ wò yẹn iṣẹ́ kan ṣo ni ó ní lọ́wọ́ tí ó bá lọ ní alẹ́ ó di àárọ̀ kí o tó wọlé ní ọjọ́ kejì yàrá kan ni ó ń gbé ṣé tí wọ́n bá dá dúró níbi tí ó wà yẹn tí wọ́n gba iṣẹ́ ẹyọkan náà ní ọwọ́ rẹ̀ tí wọ́n bá lé jáde pé kò rí owó ilé san ṣe bus stop ní rẹ pẹ̀lú rẹ̀ fẹ́ máa sùn ni adé sọ fún ẹ pé kó o fi ara balẹ̀ wá síbi inú ilé ọ̀la inú ilé ìwà máa pàṣẹ tó bá ń wẹ̀ máa fọwọ́ tún ẹ̀ ṣe kí ni nǹkan tí ò ń fẹ́. bàbá ẹ bò kí mo ti lọ́kọ báwo yẹn fẹ́ máa ṣe mí ìṣòro ọmọ bẹ́ẹ̀ yẹn yàn ṣé kí n máa fẹ́ yín kí n máa fẹ́ Délé mi nínú ilé kan náà. kí ni ọkọ náà dà ṣé ó fún ẹ ní òrùka ni. gbogbo ẹbí ti mọ́ra wọn. kí ni ṣe ẹ tí ó jẹ́ pé ẹ̀gbẹ́ tí o fẹ́ fi sùn ni o fẹ́ máa fi bó wò ó jẹ́ kí n sọ fún ẹ ìrẹ́kàn jẹ́ mi níhò lásán kó sọ wípé ó ti gbọ́ ó ti gbà ìrẹ́ jíńjà mi kí èmi náà jíńjà rẹ kájọ jíńjà ara wa kí n wo tí mo fẹ́ kó wọlé ní orí wà ríran wò wà rí pé ìgbádùn ni fún ẹ. báwo mo ṣe fẹ́ máa ṣe ṣé tí n bá sùn tìyín tí mo ṣe tìyín máa tún gbé lọ bá Délé nàbí kórí kò yé mi. níbo láéláé yẹn kò ní bọ́ sí tí èmi bá ti sí ẹnu dé oyin kan báyìí wọn ò bí Délé ire kò ní ní ẹnu níbẹ̀ mọ́ ìwọ kan jẹ́ kí èmi pẹ̀lú rẹ kí á kàn bẹ̀rẹ̀ jẹ́ kí n sí ẹnu dé oyin yẹn ká wá máa jẹ oyin yẹn lọ kó wá wo tí mo máa tó máa ṣẹlẹ̀ Délé tí rẹ̀ wò yẹn pláàni ti wà lẹ̀ fún kí ni tí ó bá dìbò pé ọwọ́ tán Délé kò ní lo ìjọ mẹ́ta ní inú ilé ìrẹ́ ó díyàwó mi ní ẹ̀kẹ́. ẹ ti ní plan. so yàrá wo gan la fẹ́ máa lò ṣé yàrá tiyín ni àbí yàrá Délé. yàrá mi náà dà kí ló ní ẹni. yàrá yín báwo yàrá tẹ̀yìn àti ìyàwó yín ti ń ṣe kinní. ìyàwó wo jọ máa pàkúta sí ọ̀rọ̀ jàre à ń sọ̀rọ̀ gidi lọ́wọ́ o tún fẹ́ máa bu ìyanrìn sí o bu yẹpẹ̀ sí inú gàrí kí ni dédé gba ìyàwó wò níbo ni o ti rí ìyàwó. ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ yìí ìrẹ́ jẹ́ mi ní ihò kó wá ohun tí ó máa ṣẹlẹ̀ wò ó dà báyìí ni ó jẹ́ ìyàrá mi ó jẹ́ ìyàrá Délé yàrá wo ni mi ò lè lò sí ní inú ilé ṣe bí ẹni ni ó ní ilé mi kò síbi tí mi ò lè wọ̀ ó dà yàrá Délé yẹn ní à máa ṣe níbẹ̀ kí ni ṣe bí ẹni ló ní ilé kò síbi tí mi ò ní wọ̀kẹ̀. máa rò bàbá. wà á máa rò. máa rò. iná ò ti gbọ́ ò ti gbà. ọmọ tó máa dà rò. wà á máa rò ó dà tètè fún mi ní ẹ̀sìn ní ọ̀tẹ̀ yìí ṣó ti yé. máa rò. ó bá mi ṣe fàájì. ẹ ṣe. ok. Ojú ọ̀lẹ́ ní láptọ̀pù náà. ní get kìíní yẹn ni. How come? you must try you like ma wá bá mi try. Irọ́ o máa change the face yìí now. Did you get anything? Conflicts ló ń mú ní. Ìṣe ní mo conflicts láti nǹkan tó ti wà bí lórí laptop. Ṣébi ń pa mí. Ṣé mi ní wá nǹkan jẹ? má bínú ṣé mo ní kò ní sọ̀rọ̀ ọ̀fẹ́ sáré ṣe kìíní yìí.
Délé. Mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ọ̀rọ̀. Nínú ọkàn tí mo fẹ́ bẹ́ẹ̀ sún mi tí mo tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Kí ló ṣẹlẹ̀? Nípa ọ̀rọ̀ bàbá yìí náà ni bàbá. Bàbá wo? Bàbá landlord. Bàbá landlord. Kí ló dé iṣẹ́ ògbó ẹ̀ ni? Yorùbá tẹ̀sí díẹ̀ tó bá jọ bó mi ni ó worst o. Kọ́ tó ń ṣe òdu ó worst díẹ̀ o. Are you serious? Délé, mi ì fẹ́ wàhálà o lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o. Mi ì fẹ́ wàhálà o. Kí ló mean o fẹ́ wàhálà? Kí ló dé? Promise mi kò ní fa wàhálà. Kí ló mean mo ní fa wàhálà o tí sọ̀rọ̀? O ti ní ṣé mo ní fa wàhálà? Kí ló ṣẹlẹ̀? Báyẹn ọ̀rọ̀ ẹ̀tẹ̀ yìí ni mo kò ń jẹ́ kí n gbádùn o. Kí ló mean báyìí kò ń jẹ́ kó gbádùn? Because nǹkan pé mo ní láti sọ fún ẹ sí kò ń ṣọ̀rọ̀ eré mọ́ tó bá ti jáde nílé. Bàbá mi máa ṣàná àwọn fẹ́fẹ́ mi. Àwọn máa ṣe gbá àwọn máa ṣe ọkọ̀ máa sọ jargons. Gbogbo ẹ̀ based on mo fẹ́ fọwọ́ kàn mí àwọn fẹ́ bá mi láṣepọ̀. What? Báyìí ti wá ya wèrè finally. Ṣé mo bí. Ó ti kúrú ni. Nínú mo ṣe wo pé. Ó fẹ́ báyàwó tèmi sọ abó ń ṣí eré mi àti ẹ̀. Ṣàánú mi ọkọ mi. Irú insult wo nìyẹn? Ṣé mo wọ́n ṣáà sọ oríṣiríṣi àwọn nǹkan tó ń rìnyàn láyà bọ̀ nǹkan tó wá burú jù bẹ́ẹ̀ ni wípé ìgbà tó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ máa lay threat lórí ẹbí nǹkan táwọn máa ṣe fún ẹ àwọn ṣùgbọ́n láti mú ẹ kúrò lọ́nà káwọn lè rí èmi lò another ni mo pé it's about time tí máa sọ̀rọ̀ síta jọ ọkọ mi mi ìfẹ́ wàhálà o. No, look, are you serious about what you are saying? Because this is a serious matter. Calm down, Kenny. Bọ́nà irú ìjókòó lẹ̀ jókòó yẹn tí tó ti fi di pé bàbá ń bá ẹ sọ gbogbo rubbish bẹ́ẹ̀. Báwo ni ọ̀nà ṣe máa jókòó máa bá sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀? Délé báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Èmi àti bàbá yìí la jọ ń wà nílé yìí 24 hours. Nígbà tí gbogbo yín bá lọ bí iṣẹ́ àná ọ̀dà especially tó bá lọ bí iṣẹ́ lálẹ́. Mo lè wá nílé sí kí bàbá kan lè kọ́kọ́ láwọn fẹ́ rí mi àwọn fẹ́ bá mi sọ̀rọ̀ ṣé mo mọ̀ nǹkan tó fẹ́ sọ ni? Wọ́n máa ṣe bí eré bí but just of recent. Wọ́n make it clear báwọn ṣeré àjìgbà tó ń bẹ̀rẹ̀ sí ní make àwọn threat kan lórí ẹ̀ ìyẹn ló wò pé mi ìfọkọ mi ṣeré o mi ò wò pé màá sọ̀rọ̀ síta because mi ò kàn fẹ́ wàhálà fún wọn ṣé mo pé bàbá yẹn ẹni tó máa dáhùn sí lọ́rùn ló ń wá but. Bàbá ìtìlú ó ti máa yá wọlé finally. Gbádùn rárá ni ìdílé this crazy man. Èkó ni mo rò pé wọ́n fi ìjà gbogbo jágajàga tí wọ́n ní manners àmì mọ̀ pé lọ́ndì lóyìnbó yìí a rò pé ẹ̀mí. Tó ń ṣe èrè o. Èmi sí wọn máa yẹ ọmọ kékeré ara mi tọ́dẹ̀ tó mọ̀ pé mo wà níbo. Apart from that ó fẹ́ gbà ìyàwó tèmi rú bàbá olórí burúkú yẹn. Wọ́n náà máa gbà mí wọ́n ní kí ló ní wọ́n tó ní wọ́n tẹ́ kó ní bẹ́ẹ̀dì yàrá kan lè sùn wọ́n náà máa gbà mí o wọ́n náà máa gbà mí ṣé o mọ̀. Olóhùn fẹ́ wá sun inú yàrá ẹ̀sùn inú yàrá mi. Àwọn pé orí mi ò tẹ̀ ní jẹ́ orí mi ò jẹ́. Kọ́ni ó mọ̀ ọjọ́ máa ṣẹlẹ̀ ṣó lóun fẹ́ wá bá ẹ̀sùn inú yàrá tèmi ó ní guts láti ẹ̀ ti sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sí ẹ that's an insult màá teach bàbá in sense. Ó yà mí lẹ́nu díà mi ìgbúra pé mi ìgbọ́ rí. Wo sọ fún pé o ti gbà. Mo mọ nǹkan tí mo máa ṣe fún nílé ayé ẹ̀ kò ní wá dán wéwò. Honestly ìwọ ṣáà sọ fún pé o ti gbà after that bá ti sọ fún bàbá ṣàlàyé fún nǹkan tí mo máa ṣe ṣó lóun ti ya wèrè. Díà sọ fún mi sí Délé ṣé o ti sọ̀rọ̀ sọ́dọ̀ ọmọ oníjọ̀gbọ̀n yìí ọmọ yìí kò tí ì jáwọ́ níjọ̀gbọ̀n Délé. Ṣé kí ẹ pé mo ti fi kú bàbá ìlédè lọ́wọ́ báyìí Délé máa pa bàbá ìtàn ni ṣé mi ṣàlè borún ọba ìmọ̀ra ṣá.
Oya bọ́ṣọ ẹ̀ náà. Bọ́ṣọ. Ó bọ́ṣọ ẹ̀ tí máa fi padà. Bólú tún lọ tá tún nìyẹn. Ta nìyẹn? Délé. Ọmọbìnrin yàrá yẹn máa tún ti dé. Lára. Ṣé ọmọ pé mo ń sọ fún ẹ ní tí o máa dá síra ẹ lọ́rùn? Mo ń sọ fún ẹ yíbò ń wá jà mò ń wá eléyìí tó tún jẹ́ wípé ọ̀nà Oǹdó ni o ti wá agídí wọn pọ̀. Òun fúnra ẹgbẹ́ bẹ́ẹ̀ rí ara ẹ ní eléyìí kí ni o fẹ́ ṣe? Lára ló tẹ̀lé. Òun ni o. Báwo ló ṣe mọ̀ pé mo wà níbí? Báwo ni o ṣe mọ̀ pé o wà nílé? Ní ọmọ tó jẹ́ wípé ṣé kò ó ti dé inú ilé yìí sí tó wá béèrè ẹ nísìn ó ti ń lọ bí ẹ̀mẹjọ tí mi ò bá ní kà pé. Ìbá ti sọ fún mi. Ṣé láti máa kí ẹ láti. Ṣé orí rẹ̀ pé ṣé orí rẹ̀ pé ṣé mi mo rán ẹni iṣẹ́ ni Délé kí ní iṣẹ́ tí mò ń ṣe báyìí dédé àwọn èèyàn tí Ọlọ́run fún ní ọpọlọ wọ́n ń fi ọpọlọ wọn fi ń develop technology ìrẹ̀ ń fi ọpọlọ tí ẹ̀ fi ń ya máàpù sí inú àwọn obìnrin kí ni ó ń ṣe Délé. Ìyàwó rẹ̀ wà nulẹ̀. Mo rò pé orí rẹ̀ kò pè ṣé èmi tí mi ò pariwo báyìí sọ̀rọ̀ ni mo bá ẹ̀ pọ̀ tí ilé igi kí ni o fẹ́ ṣe nísìn. Tá tún nìyẹn Délé ọkùnrin máa pa lọ ọmọyàn tá ló ń kanlẹ̀kùn lásìkò yìí ọmọkùnrin yìí àsìkò tí n bá fẹ́ gbádùn ẹ̀ ṣá ni ẹnìkan á wọlé ṣá ni àwọ̀ kí ló mọ̀ tó bá dé wàá máa dẹ̀ bọ́ fúnra ẹ̀. Ìfà tẹ̀sán fún pé mi ò wá síbí mọ́ ẹjọ́. Ṣé o mọ̀ pé wàhálà ni òun kó mi sí yìí? Wàhálà ni òun kó mi sí yìí. Ó jẹ́ pé ìwọ ò ní ẹ̀bùn nǹkan rere kankan àfi ẹ̀bùn ṣé orí obìnrin tí ò ní oró wípé àwúrẹ́ ni wọ́n ń pè yẹn. Àánú ẹ̀ ṣe mí tí mo bá yọ ẹ̀mú ilé ìkó tó lọ́rú ẹ̀wọ̀. Mo ń bọ̀ o. Ìrẹ́ ni. Ṣebí kọ́kọ́rọ́ wà ní ọwọ́ rẹ̀ kí ní ṣe tí ò wọlé. Gbàtí Délé sọ pé òun lọ sí Manchester ló gbà kí. Òótọ́ ni. Èmi náà gbàgbé ni mo ti sọ pé máa gba kọ́kọ́rọ́ yẹn ní ọwọ́ rẹ̀ kó tó di pé ó lọ ṣùgbọ́n mi ò rántí gba kọ́kọ́rọ́ yẹn ni. Ṣé kí ló kò sí lélélé? Ìgbà ọwọ́ ni Délé. Ìgbà ló dé sí bíbá. Délé báwo? Délé kò sí lé ó yí wà ní Manchester. Ẹjọ́ ṣé kò sí network ní Manchester ni? Báwo ni èmi ṣe máa mọ ìyẹn? Ṣé èmi ń gbé Manchester ni? Báwo ni mo ṣe fẹ́ mọ ìyẹn? Kí ni ó ṣẹlẹ̀? Mo ti pè títí kò tiẹ̀ tẹ́lẹ̀ ṣe bó tiẹ̀ ring. Ìrẹ́wò o pè fóònù ẹ̀ dáadáa ni. Kò lọ mọ́ sí i. Bóyá sáfíìsì ò sí ní Manchester. Ẹ̀gbọ́n ṣe ti fún yàn yàrá ẹ̀ ni. Ṣé láti bí oṣù mélòó tó dẹ̀ ti lọ ní ṣé kí n lè fi yàrá sílẹ̀? Kí máa ti bá fẹ́ san owó mọ́gẹ́jì níbo ni kí n ti rí owó èmi ti gbé ilé fún ẹlòmíràn ẹgẹ. Délé ò sí ilé. Bẹ́ẹ̀ni. Torí mo máa rí náà yàrá yẹn ní títàn mo wò pé bóyá wà nílé bóyá fóònù ẹ̀dẹ̀ ti bàjẹ́ ni mo ní pé kí n wá wá. Mo ti gbé fún ẹlòmíràn ẹ máa tíráì nọ́mbà rẹ̀ bóyá a lọ ṣó ti gbọ́. Gbúrò ẹ̀ rárá. Kì ní ṣe tí ò ń lọ bí ní ìfún bẹ́ẹ̀ ṣe Délé jẹ́ ìrà tí máa tọ́jú pamọ́ sí inú agolo ní àbíkínú. A lè sọ. Ṣé ẹmọ̀ pàgbàlagbà ní? Ọ̀rọ̀ rẹ ti ó lè bú mi ọ̀rọ̀ rẹ ti fẹ́ mú àbùkù dání mo ń bá ẹ sọ̀rọ̀ ẹjọ́ rẹ̀ kọ́ ibi tí mo ṣí ilẹ̀kùn ni. Adẹ́sì bá sọ̀rọ̀ Adẹ́sì pé mi gbòòrò àbórí bí ó ṣe ń wò mí bí ẹran àgbò ṣé èmi ni mo lu igi mọ́ ti ilé ayé rẹ̀ ni nígbà tí à ń sọ fún yín tí ẹ ò fẹ́ gbọ́ níjọ́sí. Tí mo ṣe ṣebí náà yàrá ìlọ́tọ̀ lẹ́yìn àní ní ìjẹta ò lè bí ní ìjẹta mo kọjá níbi mo wà nínú bọ́ọ̀sì mo bá rí wèrè tó dúró síwájú bẹ̀yẹn ó sọ fún mi pé òun à Manchester ibi láti bá mi ilé làpò tí jókòó sí léèdì o ò lè understand kò lè yí ẹ ìgbọ́n máa wọ̀rí àní ibi láti máa ṣe máa fún ẹ gbogbo gist ẹ máa wo mo ń ṣọ nǹkan tó bá máa dà lẹ́nu ó dá abẹ́rẹ́ ni
Abá mi bẹ̀ lé èmi ni. Ó yẹ kó mọ̀ náà. Èmi ni. Kò lè yí ẹ ìwọ má wọrí sẹ́, má wọrí. Ẹ̀hẹ́ náà. Òun ló bọ̀. Òun náà jáde kúrò òun ni mò ń mò láti staircase yìí pẹ̀lú obìnrin kan with ẹ̀hẹ́ náà Délé ni òun ni àní bá mi ń bí sẹ́ kò lè yí ẹ ọ̀nà tó bá jẹ́wọ́ ni ò ní gbà àní tó bá jẹ́wọ́ ni ò lè gbarú ẹ̀ ó ti ń bọ́ sàlẹ̀ mo fẹ́ máa cross sí máa lọ bá gbogbo ẹni wàá gbọ́ tẹ́bí wàá ṣì wà lórí fóònù máa gbọ́ máa wo máa bá ìrọ̀lẹ́ ẹ̀ gbogbo wèrè máa ṣe fi léyìn. Wọ́n wá bọ́ọ̀sì wèrè wá bọ́ọ̀sì tó bá jẹ́ mi ní ọdún òun ò lè sùn mí dé sáré wọ́n wá bọ́ọ̀sì pẹ̀lú obìnrin gbogbo wèrè máa ṣe fi léyìn. Máa wo. Wọ́n ní bọ́ọ̀sì náà dé. Délé. Ṣé mo mọ̀ ẹ́ ní? Níbo ló ti mọ orúkọ mi náà? Ṣé nǹkan ò máa ṣí ẹ́? Ṣé kìí ṣe àwọn tó lọ mú wá láti orí escape láti psychiatric hospital? Ìwọ ló máa kúrò psychiatric hospital àbí wèrè lélẹ̀? Ìwọ ọmọ mi lára. Ìwọ Délé. Ìwọ ẹjọ́ ní tí gbọ́dọ̀ yìí. Níbo mo ti mọ̀ ẹ́? Ìwọ ọmọ ẹ̀mí. Ìwọ. Kí ló fẹ́ gbọ́ sí? Get away jọ. Èmi get away. Get lost. Èmi get away. Èmi get away lẹ́nu Délé. Èmi get away lẹ́nu Délé. Mo mọ̀ ẹ́ rí ni. Èmi lẹ́nu ẹ̀ get away. Ó wá sí pé wọ́n fọwọ́ kọ obìnrin lu ìbá ti jọ. Fọwọ́kọ̀ mi. O fẹ́ máa wọ́n. Fọwọ́kọ̀ mi kò pa mí sí. Are you mad? Fọwọ́kọ̀ mi Délé ìwọ. Ta ni máa pè báyìí? Olúwa ta ni kí n pè báyìí? Délé! Ìwọ. Kí ló dé? Ó mọ èmi, ó mọ mi, ó mọ bí olóṣù. Ṣe mọ́, I'm no longer interested. Mi ò ṣe mọ́ fẹ́ fi wàhálà pa mí. Olóṣì ojú rẹ̀. Olùkùnrin yìí. Ìwà irú eléyìí kẹ̀. Èmi ò mọ̀ rí bí mo ti fẹ́ mọ mi Mo ṣe fa ẹ láṣọ. Ó tẹ̀ bẹ̀rẹ̀ sí lọ fáńtù mi irú kílé ní ìwọ̀n lọ́hùn. Ọmọ orí bó ṣe sọ̀rọ̀. Ó tẹ̀ tún dárúkọ Délé mi mọ̀ pé mọ lára àwọn gbèrè tó máa ń kó lọ síbítù yẹn. Wo mọ ni. A lè dúró kí wọ́n di àpá. Jẹ́ ká kó ní. Bàbá,
Oní tí ń lọ bí iṣẹ́ nìyẹn. Délé bí iṣẹ́ yá nìyẹn. Ó dá nígbà tí. Nígbà wo ni ẹ wá máa dé? Ìgbẹ́ mọ iṣẹ́ tí mo ṣe mọ ìgbà tí mo máa ń dé. Àárọ̀ lánàá mo máa ń dé àṣùṣà. Actually gan-an, lábẹ́ tó ọ̀sán ọ̀la kí n tó dé. Láti ibi iṣẹ́ máa tún gba ìbòmí lọ láwọn important things kan tí mo fẹ́ ṣe. Ìyẹn náà dà. Tó bí aago méjì. Lọ́sàn-án kékeré. Ìyẹn náà dà. Ìgbà ara la ń búra. Bẹ́ẹ̀ni, ẹ̀yin náà ṣe gbowó ti yín. Ó di dọ́là, ẹ tó ní owó rí. Àbẹ́ẹ̀ni, àbí ni. Kò burú. Okay, sir. Ó dọ̀sán ọ̀la ni o. Ó dáa. Bàbá, ó ti lọ. Ó ti lọ. Ó ti lọ. Ó dà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Báwo wá ní níbo ni a ti máa bẹ̀rẹ̀ láyé? Ibi pẹlẹbẹ náà ni. Ibi pẹlẹbẹ náà ni a ti máa mú ọ̀nà jẹ. Orí ẹ̀ pé ṣé ní ọ̀dọ̀ yìí yẹn ni? Yàrá wa yẹn náà ni. Yàrá wa yẹn ni. Bàbá máa paná ṣàwọ̀, máa láì kí n paná. Ó paná yẹn náà ni ó dà. Tá a bá wojú ara wa, àánú rẹ̀ á máa ṣe bí. Sórí tí èmi bá ti ń kó iná mọ́ ẹ̀wì rí. Ariwo dédé ariwo tí mo máa ń gbọ́ tẹ́lẹ̀ yẹn. Pariwo fún èmi náà. No problem, bàbá. No problem. Ẹ mọ̀ kí wọ́n ṣe fún mi. Ẹ máa fún mi ní bí 5 minutes. Ṣé mo kí n fi get ara mi ready? O dédé náà fún yín. Ó dàbẹ̀. Dédé orí ẹ̀ pé ó lè ju dédé wọ̀. Bí n bá ń gbé wá kó máa gbé fún mi. Orí ẹ̀ pé mo máa túnṣe ọlọ́run wò ní ara rẹ̀. Dédé bí o kò lè yá jùrù fún mi. Bàbá mi ò mọ orú jíjà. Jùrù fún mi. Irun rẹ̀ ó wẹ́ bọ̀. Orí ẹ̀ pé Olúwa o a máa jẹ ayé yìí sẹ́yìn níbi tí àwa náà èdè yìí ó yẹ kí á jẹ ayé kí ayé mọ̀ wípé wọ́n jẹ òun ìrẹ́pọ̀ sí ẹ̀gbẹ́ kan náà èmi ni Olúwa wo máa tún àgọ́ yìí ó pẹ́ náà ó ń pẹ́ àgọ́ yìí létí ó lọ́ra yára ọjà rẹ̀ yára Olúwa máa jẹ ayé ti sẹ́ níbi tí a bá ayé dé yìí kò sí ẹnì kankan ní ilé mọ́.
Dìde. Ẹ gbà mí. Yes, sorry, excuse me, can I have ambulance, please? Can I have ambulance, please? My name is Kudi. Yeah, it's number 9 Cardiff Court. So number 9 Brad Court, please. Cardiff Street. Oh, it's my husband. He's on the floor. I don't know what's wrong. He can't even stand up, please. Can you send him now, please? Yeah, he's breathing. Please. Yes. He's on the floor. Please, can you send him right now, please? Ọládélé. Kí ló ṣe tó ń pariwo bẹ́ẹ̀ wọn kò ní àwọn kọ́kọ́ lára wọn. Kò sẹ́ni kankan lé. Wọ́n máa pè yàn quietly. Ẹni tó wà ní ti jáde sí. Ṣé o bá sọ pé ìgbà pé mo pè ẹ́? Ẹ bó ṣe pè mí sí iná wọn gbọ́ kí ló ṣe. Ó tó dáhùn. Kí ni? Ṣé o ti gbọ́ rúmọ̀ tó lọ́nu lé? Rúmọ̀ wọn ni. Níbo ló fẹ́ tí ẹ̀ sí ìyàwó ìgbénu lé ìmọ̀? Wọ́n ní ìyàwó ẹ̀ àjẹ́ ni. Wọ́n lájẹ́ ni mí, mo bàjẹ́ wá láti Nàìjà. Ah, that's a new one. Àwọn ló ń sọ yẹn. Àwọn èèyàn tó ń gbénu ilé náà ni wọ́n dẹ̀ ló lórí bàbá yín. Landlord. Yes, landlord. Ó ń pè lájẹ. Kọ́ máa pè lájẹ. Ó ní mo nà òun, oníṣe ni mò ń fò, mo yé fò lọ́sàn-án ni mò ń fò lóru, mo nà òun, mo fẹ́ nà òun pa pé kán sá fún mi. Bàbá yìí sá fún mi ni o. Wọ́n bá rí mi báyìí ṣe náà ń yọ báyìí, náà sá fún mi o. Kí ló ṣe wà tí bàbá, kí ló ṣe fún bàbá ní bàbá? Èwo ní tèmi? So bàbá rò pé ó nà òun ni. Yes, ó lájẹ ní wípé mo nà òun, mo ṣe gbá mo ṣàwo. Ó dà bẹ́ẹ̀. Kí wàá ní problem ẹ̀ kọ́ máa sọ kiri. Àwọn ló ní problem. Kí ni? Ṣé ìbò tó máa sọ ní ẹ? Ẹ kọ́ máa sọ́jọ́. Wá ń bí kò tán síbẹ̀. Láì tí ẹ kò gbélé. Bàbá ní ká kó ẹrù wa, a máa jáde nílé yìí. Bí àyàn á ka ẹ lára díẹ̀. Ṣé kò sí ìrànkan ní ilé ṣáà? A ní kò sí ìyànnú lé. If not, ṣé màá máa bẹ̀ discuss ìrọ̀rọ̀ yìí? Tó fẹ́ gbóòtọ́ lé ni màá jẹ́wọ́ fún ẹ. Mo ń gbọ́. Mo lu bàbá yẹn, mo lu tiẹ̀ ta. Orí mi. Ó ṣe kí ni? Bàbá wèrè. In fact, kò tí ì yẹ kán discharge ẹ lọ́sibítù. Mi ò mọ reason tó ṣe discharge ẹ. Délé. Á jẹ́ pé mi ò lu dáadáa tó nìyẹn. Mo sì máa lu again tó jẹ́ pé tẹ́mi ò bá bọ́ sí mi lọ́wọ́ máa pín ẹ̀mí ẹ̀sìn méjì. Ilé. Ó ṣe bẹ̀rẹ̀ nílé ayé ẹ̀ kò ní dánwò mọ́. Ìjọ̀gbọ̀n ni ẹ́. Bí wọ́n ti ẹ̀ dàgbà ayógun jà ìjọ̀gbọ̀n èṣù pọ̀ jù ó náà bàbá ní bàbá. Ó ti ẹ̀ dá. Ṣé a ti ní owó ká fẹ́ lọ fi gbalé mi sí nínú gbogbo nǹkan tó wà nílẹ̀ nísìn? Bó ṣe rò pé wọ́n ló náwó yẹn, that was my plan. Nísìnyí, a mọ̀ ẹ́ pé next time, even tá a bá kó òun bí, kò ní máa dánró ẹ̀wò fún other tenants. Ṣorí gbọ́, mo ti make necessary arrangements. Àtìgbà tí mo ti lù bí ẹni máa kú, ni mo ti mọ̀ pé at the end of the day, a máa kó òun rẹ̀. Kò yẹ. Délé. Bàbá yẹn, ẹ̀mí àfẹ́ bẹ́ sí mi lọ́wọ́ kí n tó kó òun rẹ̀. So, ó fẹ́ gbá ìyàwó kó tó sọ fún mi sì ni pé wo ojú mi ọjọ́ tó ní kí n máa lọ sọ́dọ̀ sí. So, nǹkan tó plan. Àlẹ́ mi mo lù sẹ́ kò tí ì yẹ kán release ẹ lọ́sibítù sẹ́ mi mọ reason náà ṣe release ẹ. Bàbá àgbàlagbà bàbá onígbà. Bàbá òṣì. Délé tó bá dákẹ́ mọ́ ẹ lọ́wọ́ kọ́. Nílùú yín nílùú òfin mi ò fẹ́ wàhálà mi ò tí ì jèrè ẹ rárá jọ mo fẹ́ lóyún mo fẹ́ ṣe gbogbo. Tí bàbá ìbá
bá pọlọ́pàá tó mú ẹ tọ́jú àwọn ọmọ mi mo ṣe wọ ẹsẹ̀ mi ò rán lẹ̀. ẹ ṣó sọ fún wọn pé mi mo lò ń ṣe bí wọn ló lo tó bá pọlọ́pàá dé wọn máa wo ẹni tó lu àgbàlagbà tó bá gbẹ̀yìn méjèèjì kò sí wọn ní máa tó lu àwọn gbàgbé bàbá ò lè ṣe nǹkan kan fìyẹn lẹ̀. so o ti ní owó tá a máa lọ fi gbalẹ̀ àbí. olùkọ́ mò ń ṣeré ni. o ti kówó jọ. èmi àti bàbá yẹn má dá sí o àjọ kò sínú ilé mi ò joke. ìsòdìà mi ò dá sọ̀rọ̀ bàbá owó tó ló fẹ́ kó fún mi tí mo fẹ́ fi kún owó kí ẹyin ṣípì ni òun ló tún ti plan lórí ọ̀rọ̀ pa fẹ́ lọ gbalẹ̀ ohun ìjọba ti pọ̀ ju ọmọkùnrin yìí